olódùmarè tó dójú tàwọn ọ̀tá Yorùbá, ọba tó ní gbogbo agbára lọ́wọ́, ọba tí ò tẹ́ wa lójú àwọn Fúlàní dáràndáràn. Yorùbá gòkè àlọ̀ ojú àwọn ọ̀tá bá dá, àṣẹ olódùmarè ní bẹ lẹ́yìn àwọn èèyàn gidi. Yorùbá mà ti dúró, Yorùbá nation là ń fẹ́, Ọlọ́run ọba mi ni ó ṣe bẹ́ẹ̀. Gbogbo ọmọ Odùduwà nílé lóko lọ́nà odi, ẹ jẹ́ apawọ́pọ̀ kájọ ṣe èyí kó lè bá a dá. Ọlọ́run ọba olùdá ẹ̀mí sí, Ọlọ́run ọba ló gbàgbára lọ́wọ́ Fúlàní ńlẹ̀ yìí. Àwọn ọmọ ilé Fúlàní ń bọ̀ wípé àwọn fẹ́ gbowó, wọ́n ń wówó lọ́wọ́ ìjọba. A ti mọ̀ pé federal government dúró tàwọn Fúlàní ńlẹ̀ yìí o, àwọn náà ní kọ́ máa kógun ja Yorùbá lọ́nà tó pọ̀. Àkànbí bá kẹ́rí ọ̀rọ̀ mo mà tó dé mo rórí olóńgbò látẹ. Àṣírí àwọn ọ̀bàyéjẹ́ tún ti tú sí wa lọ́wọ́, gbogbo ibi tán ń bá yọ sí wa, Ọlọ́run ọba mi ó gbé wa jẹrí àwọn ọ̀tá yìí. Ọ̀tá ń bẹ nínú ilé, ọ̀tá ń bẹ níta. Gbogbo àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá àgbàbọ̀dẹ̀ náà jẹ́, gbogbo àwọn ọba náà sì sọ́pọ́ọ̀tì ìwà àbàjẹ́ kiri. Wọ́n náà tún ti ń gbówó bọ̀ wá fún àwọn ọba láti federal government, owó panumọ́, ọba tó bá gbà ó ṣòfò dànù. Gbogbo ọba tó bá gbọ́ fàdé rẹ̀ kìtàn pé òun dádé rí ni, torí yóò padà rìn òwò ọjà ní gbogbo ẹnikẹ́ni tó bá ti da Yorùbá, wọn ò ní lè tẹ́gbẹ́ lágbára Elédùà. Odùduwà nation là ń fẹ́, Ọlọ́run ọba àbí ti jí ó ṣeé ṣe. Gbogbo ọmọ Yorùbá o, etí yín mélòó? Gbogbo àrà tí Fúlàní ń dòsẹ̀yìn àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan. Ẹ mọ̀ pákàbí pankẹ́rì ọ̀rọ̀ hùn ní bá pọ́rọ́ léwé. Gbogbo eré tí wọ́n ń sá kán lè bá àtọ́jú Yorùbá bolẹ̀. Ilé wa ló wù àwọn Fúlàní dáràndáràn tí wọ́n fi ń da gbogbo nǹkan láàmú kiri. Wọ́n gbé gbèsè kí wọ́n da sásárú, ìyẹn nílùú Ìbàdàn. Gbàgede o, ojú rí ò tiẹ̀ ríran rárá. Kò fọ́ lójú, ọ̀rẹ́ Fúlàní ló fẹ́ máa ṣe. Ó fẹ́ máa tàràn rẹ lẹ́rú, Ọlọ́run ọba àbí ó pa ń yọ nípò lágbára Ọlọ́run ọba àbí Èdùmàrè. Gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró láti fara ní Yorùbá, irú wọn ò ní lè jẹ́ dọ́kàn. Bí gèrè bá mú mi apọ̀, bí pẹ́pẹ́yẹ bá tẹ̀dọ̀ yìí parẹ́ ni. Gbogbo ẹ̀dá tó bá ti ń da Yorùbá láàmú wọn máa parẹ́ tọmọtọmọ. Ọ̀tá Yorùbá ń bẹ níwájú, ọ̀tá wọn ń bẹ lóde. Yorùbá nation ló yẹ ká máa jìjàdùn. Iṣẹ́ làwọn kan jìjàdùn àpò wọn nítorí tí wọ́n jẹ, wọ́n ń wá jẹkújẹ káàkiri. Ẹja fi gbogbo àwọn ọ̀tá lè kán máa sáré. Ibi tó bá sáré ayé dé, wọ́n padà jásẹ̀bù tí ò foni. Àwa Yorùbá o, ẹ̀wẹ́ ni ká ṣera wa lọ́kan ṣoṣo. Ẹja pawọ́pọ̀ kájọ ṣe yìí, torí pé Yorùbá nation làdúà. Ó ń gẹ́gẹ́ làdúà fún gbogbo nǹkan tá a ti ń béèrè lọ́jọ́ tó ti pẹ́. Ká gba Yorùbá nation ká má bàa jìyà mọ́ ni. Ẹja pín tó wà lọ́wọ́ wa ó tó pín. Yorùbá ti ṣe tán láti máa bá tiẹ̀ lọ, ẹ gbà wá láyè ká máa lọ. Àbáwọn dárẹ̀dárẹ̀ ṣọ̀rẹ́ mọ́, àwọn wèrè làwọn Haúsá àti Fúlàní, wọ́n ń fìyà jẹ wá ni. Àwọn láṣẹṣẹṣẹ láti ìgbà tá a ti gbòmìnira, tó tún yẹ ká tún máa sìn wọ́n lọ náà ni. Ojú ọ̀nà wọn ló dáa jù, wọ́n sì ń jẹun tó dáa, ipò ọlá ni wọ́n wà. Gbogbo àwọn Fúlàní tó ń kó màálùú wa wọn ò lè jẹ́, torẹ́ ti mọ̀ pálùjẹ̀nù ló wà nínú màálù òjàre. Etí yín mélòó gbogbo ẹ̀yìn alápatà tẹ̀ ń wá màálù pípa, ẹja sẹ́ran jẹ. Iye màálù tẹ̀ ń jẹ lójúmọ́, ó ní iye bílíọ̀nù tó jẹ́ lójoojúmọ́ tẹ̀ ń pa ní kárà. Gbogbo bílíọ̀nù yìí náà fi ń rè kàn àjà tó fi kọjú ìjà sí wa. Tó wá dá ká tún máa kẹ́ni tó ń bá wa jà káàkiri. Àkànbí pankẹ́rì ọ̀rọ̀ yóò dáa tó o. Gbogbo ọmọ Yorùbá ẹ wá ronú wò. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ní kí ló kù dá máa jẹ. Ṣé bá a ti ń sòsà kí làbẹ́làbẹ́ tó dé, àti ń so ṣá kó tó di pé wọ́n tó ṣàjáde. Ẹ̀rẹ́ tí bá a ti ń jẹ kó tó di pé a bẹ̀rẹ̀ sí jẹ màálù. Gbogbo ẹ̀yin àgbààgbà o, etí yín mélòó? Wọ́n ti ń gbé bọ̀ owó inú ọ̀rọ̀ owó inú ṣaka. Wọ́n ní kẹ́ ẹ gbà wá yín dà kẹ́ ẹ máa dojúkọ Yorùbá. Wọ́n ti fẹ́ lo Yorùbá sí Yorùbá náà nu. Ṣé pé àfọ̀jọ́ wa jà wá ni ẹja pèpè dà? Àkànbí pankẹ́rì ọ̀rọ̀ wọn mà dúpẹ́ o. LD ní Tinubu náà ní faramọ́ ká gba Yorùbá. Wọ́n sì sọ pé àwọn ọba aláyé kọ̀ọ̀kan ni wọ́n ń ṣe kidnapper kiri. Àṣírí wọn ó padà tú ni. Gbogbo orúkọ wọn lá padà dá sí gbogbo àgbáyé. Tá a sì jẹ́ wọn ó mà sírí ọ̀rọ̀. Ẹ mọ̀ pé mi Àkànbí pankẹ́rì ọ̀rọ̀ ajá mi ègbó kéyìn ìrè orí láíláí wà láìtàláì. Ọlọ́wọ́ bá mi ló lọ́rọ̀ ló láṣírí o. Ọlọ́wọ́ bó fún wa ṣe.
ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn gidi àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ẹ wò ó gbogbo èèyàn pátápátá Great Yorùbá Defence Movement worldwide tẹ́fẹ́ aláṣẹ olùdarí ìyá wa Olúṣọlá Precious tí wọ́n sọjọ́ bí ní kòpẹ́kòpẹ́ yìí ni ìyá happy birthday nàfàǹsì o kẹ́ẹ̀pẹ́ láyé kẹ́ẹ̀gùn lẹ́mìí tó gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn wa dénú tẹ́rẹ́ talk show Koiki gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ń dúró ti Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀pọ̀tì àwọn jagunjagun wa ọlọ́ọ̀ba ò ní jẹ́ kẹ́ ẹ kú láéláé ẹ̀ ní kàdàmú ibi tẹ́ ẹ ti ń mówó tẹ́ ẹ fi ń ṣe kí Yorùbá ṣẹ̀dó lágbára Olódùmarè ẹ̀ ní ṣìṣe àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ń kídọ̀ ọ̀rọ̀ òun bà kù kó tó di pé wọ́n lọ ẹ jẹ́ pé nọ́mbà tẹ́ ẹ máa pè wá sí tẹ́ ẹ bá lóhun tẹ́ ẹ fẹ́ bá wa sọ àbówùwọ́kìwọ́ náà darapọ̀ mọ́ jagunjagun 08021222027 08021222027 08021222027 no election 2023 o a ò ní dìbò fẹ́nì kankan Odùduwà nation làwọ̀ gbà ẹ̀jẹ̀ àwọn ọ̀jẹ̀lú àtàwọn olóṣèlú tí wọ́n ń dà wá láàmú láàfi ṣètùtù lágbára Elédùwà Oòduà ó gbé wa kò ní gbọ́dàlẹ̀ àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ó dìgbà.